Ìṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa, iṣẹ́ ń báyé láyàn láàyò, àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà, ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o, ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Tó ẹ ṣe ń ṣe ohun ẹ̀yin ìyẹn wa tẹ̀ ń wò wá tẹ̀sí gbọ́ wa nulẹ̀ tó àjíǹdàrà yóò máa jẹ́ kálukú yín ẹ ṣé dúpẹ́ lọ́wọ́ yín. Tó gẹ́gẹ́ bí mo ti wílẹ̀ kan ní kó tó di pé a lọ sí òdì kejì lọ́hùn, àlejò ti wà nínú yàrá agbára pẹ̀lú mi. Ẹ̀yin àjọ máa ṣe kíni, àjọ máa tàkùrọ̀sọ, a máa fi ìbéèrè ránṣẹ́ sí wọn náà wọ́n sì máa fi ìdáhùn ránṣẹ́ sí ẹ̀yin aráalé. Gbogbo nǹkan bá wá àti nǹkan torí ẹ̀ wá gangan ẹ gbọ́ látẹnu wọn nítorí pé wọ́n ní ẹnu oníkan báyìí òun láti ń gbọ́ kàn ń tó ẹ ṣeun. Tó ìyá mo mà kí yín pé ẹ kú àyè bẹ ẹ bá mi kí àwọn aráalé pé wọ́n kú lé ká sì bá mi kí wọn dáadáa bẹ́ẹ̀ Olúwaṣeun Akínrúnlé lórúkọ yín tó a rí yín ojú yín gún rètérètè tó bí mo ti ń wò yín tábà ní ká máa wò dáadáa àkàndá ni yín. Bẹ́ẹ̀ ni sà. Ó dá yín lójú. Bẹ́ẹ̀ ni sà. Kí ló ṣe yín gangan? So ó ṣẹlẹ̀ fún mi ní 2020. Ẹni sùúrù o mo fẹ́ kẹ́ ẹ mú lẹ́sẹlẹ́sẹ kó ba lè yí àwọn tí ń wò wá tó sì ń gbọ́ wá nulẹ̀ dáadáa. Kí ló ṣẹlẹ̀ gangan? Ó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní àti 2020 ni wàhálà yẹn ti ń ṣẹlẹ̀. 2020. ní 2020 ló ti ń ṣẹlẹ̀ sí mi. So ọkọ mi ṣaláìsí ó kú mo ná owó tán ẹ̀mí lọ gbé wọ́n gbógun kúrò ní ilé yẹn wọ́n ní kí n kúrò mo kúrò wọ́n ní kí n lọ máa ran mo dẹ̀ ń ran kò wá sówó lọ́wọ́ mi mọ́ mo ti wá lọ ń ṣiṣẹ́ pé màá ṣàṣiṣẹ́ àwọn ọmọ mi ò lè fi wọ́n lẹ̀ torí mo jẹ ìyà mi ò lè fẹ́ ká ọmọ mi jìyà. Ẹni sùúrù ìyá ìfẹ́ ká mú lẹ́sẹlẹ́sẹ àkàndá ni yín. Yes. Ẹ ti ṣàlàyé mi fún gbogbo àwọn tí ń gbọ́ wa tí mò ń wà nílé bóò ni àkàndá tí apá ni àbí ẹsẹ̀ àbí bóò ló ṣe jẹ́. Ọwọ́ mi ni ọwọ́. Ẹ bá ń na ọwọ́ òun sókè jẹ́ káwọn ará ilé rí dáadáa ẹ bá ń kásọ̀ ẹ̀fọ́ ẹ̀kásọ̀ ẹ̀fọ́ àkàndá ni yín ẹ ní ìpèníjà ọwọ́ ọwọ́ yẹn ó ti gé kúrò ńbẹ̀. Ọwọ́ yẹn ti gé kúrò. Bóò ló ṣe ṣẹlẹ̀ gangan ọwọ́ yìí kí ló ṣẹlẹ̀ tọwọ́ yìí. Omi ni mo gbà lásán tí wàhálà wọlé. Kí ló ṣe yín tẹ́ fi gbomi. lò ara mi ò yá mi ò dẹ̀ gbomi rí láyé mi jọ́ tí wọ́n kọ́ máa gbomi náà lélẹ̀ ṣẹlẹ̀ sí mi. Ara yín ò yá látàrí pé ara yín ò yá wọ́n wá fa omi sí yín lára omi tó ń fà sí yín lára òun ló wá di pé ọwọ́ padà di gígé ilé ìwòsàn náà ti gé ní àbí òun ló ṣe jẹ́. So ọwọ́ yẹn ìgbà tó ti ní ká mọ́ gé nígbà tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ wọ́n ní ká mọ́ gé pé kìsì lásán pé tí máa gé ọwọ́ yẹn pé á la ọkàn mi lọ àṣà ń tọ́jú ọwọ́ yẹn títí ọwọ́ yẹn ṣàwà gé fún rẹ̀ Ọlọ́run ṣáà gé Ọlọ́run ló gé ọwọ́ yẹn. ìjọ ń túmọ̀ níta ẹ̀ sọ báyìí ni pé ọwọ́ ìfúnra ẹ̀ ló gé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú nígbà tí ìràbẹ̀ pé bóyá tẹ́ ń tọ́jú ẹ̀ tẹ́ ń gbé káàkiri níbẹ̀ ló ti wá fúnra ẹ̀ gé tí n bá ní ká wò dáadáa ọwọ́ ìjẹrà títí ó fi gé ni àbí bẹ́ẹ̀ kọ́ látàrí pé ara yín ò yá wọ́n wá fa omi sí yín lára mo fẹ́ káwọn ará ilé mi fẹ́ kọ́ mi fẹ́ kó rújú o ilé ìwòsàn àdáni lẹ́tí lọ́ọ́ gbà tọ́jú ni àbí ilé ìwòsàn ìjọba lẹ́tí lọ́ọ́ gbà tọ́jú débi pé wọ́n fa omi sí yín lára tó bá di nǹkan tẹ́ pé ọwọ́ wa padà ní wàhálà tàbí ìjàmbá bó ló ṣe jẹ́. ilé ìwòsàn àwọn aládàáni. ilé ìwòsàn aládàáni lẹ lọ kí ló dé tẹ̀yìn lọ ilé ìwòsàn ìjọba. so ìgbà yẹn mi ò mọra mọ́ wọ́n wá lọ pé dókítà yẹn wá fún mi lómi nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so àti ibẹ̀ ni wàhálà ti wá ṣẹlẹ̀. ẹ̀yà ara lé iye tí mo fẹ́ fààyàn mo rò pé ẹ̀ ń gbọ́ mo mọ̀ọ́mọ̀ béèrè tí mo béèrè ni pé ṣé ilé ìwòsàn ìjọba tàbí ilé ìwòsàn àdáni ẹ̀yà ara lé ẹ̀yẹ ká mọ̀ ní ilé ìwòsàn tá a máa lọ bára wa ò bá ti yá bára ẹ̀ bá ń ṣe wá bọ́dà bá yẹ pé ó sọwọ́ kan òjòjò ẹ má jẹ́ ká rojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn aládàáni èmi ò kọ́ṣẹ́ mọṣẹ́ èmi ò mọ nǹkan kan bẹ́ẹ̀ ni èmi ò mọ nǹkan kan ó dáa kákókò pọ̀ náà ilé ìwòsàn ìjọba tíjọba fìdí ẹ̀ múlẹ̀ tó gbórí ọ̀fẹ́ tó gbóǹtẹ̀ ìjọba kákókò lọ bẹ̀ ká lọ tọ́jú ara wa ká lọ gbà wòsàn abẹ́gbọ́ látàrí pé wọ́n lọ ilé ìwòsàn aládàáni òun ló fà tó fi di pé ọwọ́ ti ṣe kíni tó fi da bó ṣe dà yìí abẹ́gbọ́ mo fẹ́ mú jáde níbẹ̀ gan-an nù tọ̀ ìyá ẹ lọ́kọ. mi ò lọ́kọ opó ni mí. opó ni yín bẹ́ẹ̀ ṣe wà yìí.
kí ló sọkọ yín. ọkọ mi síìkì so àṣà gbèkágbèká. lọ́dún wo nù. láti 2020 lọ́kọ mi ti kú. ẹni sùúrù ọkọ yín tó fẹ́ yín ní Sùlọ́kà ẹ ti bímọ fún un. mo ti bímọ. ẹjọ ń gbé papọ̀ wọ́n wá sójòjò wọ́n sàárẹ̀ ní ọdún wo nù. ọdún 2020 ká tó wọ 2020 ọdún tá a kọ́kọ́ 2019 ọkọ mi ti bẹ̀rẹ̀ àìsàn sí 2020. àìsàn sí ọkọ yín ní 2019. sí 2020. títí wá di 2020. ó wá padà kú ní oṣù kẹfà 2020 on 28 lọkọ mi jáde láyé. kó tó di pé ọkọ yín ṣaláìsí kò sí tó sọwọ́ yín. kò sí ọkọ tó ṣe mímì o. mo wo àwọn fọ́tò kan tẹ́ ẹ kó síbí gẹ́gẹ́ bí àpẹẹrẹ irú eléyìí ẹ̀yẹ́ra lẹ́sẹ̀ ń wò arábìnrin tó wà lórí ìjòkó yìí lẹ́ ń wò yìí o nígbà tí ò ti sin kankan tó ṣe é tí kankan ò tí ì mú lọ́wọ́ tí ò tí ì mú lẹ́sẹ̀ abẹ́rẹ́ pé obìnrin pé síbẹ̀ eléyìí òun làwòrán òun àtọkọ abẹ́rẹ́ ọkọ rèé o sẹ́wọ̀n ọkọ àwọn rèé àtọmọ kó tó di pé ọkọ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra àwòrán mi rèé àtàwọn àtọkọ ṣẹtùwò tọ ọkọ yìí ń bọ̀ wá ṣaláìsí ní 2020 ẹ̀yìn ìgbà tí ọkọ ṣaláìsí tán ìpèníjà wọn wá dé àbí. bẹ́ẹ̀ni kò sọ́kọ mọ́ ẹ wá ń gbé ọwọ́ káàkiri wọ́n á ń gbé ká. kó tó di pé ẹni ìpèníjà ọwọ́ iṣẹ́ wo lẹ̀ ń ṣe. mo ń ṣe bísínẹ́sì woman ni mí. irú bísínẹ́sì wo lẹ̀ ń ṣe. bísínẹ́sì máa ń ṣe mo máa ń lọ rajà lóko máa rajà máa tà. ìyẹn alájàpá lẹ̀ ń ṣe ẹ lọ rajà lọ́nà oko ẹ kò wá sí gbòòrò ẹ wá tà ẹ sì wá máa tibẹ̀ ẹ ń rí èrè ńbẹ̀. ọkọ yín náà ń ṣiṣẹ́ nígbà tó wà láyé kó tó di pé ó kú. ó ń ṣiṣẹ́. ọkọ yín ń ṣiṣẹ́ nígbà tọkọ ti wá kú tán bùkátà ilé àtọmọ wa di tiyín nìkan. bẹ́ẹ̀ni ó wá di tèmi nìkan. ọmọ mélòó ló wà lákàtà yín tẹ̀ ń tọ́jú. ọmọ tí mo ń tọ́jú bẹ́ẹ̀ àwọn mẹ́ta ló wà lákàtà mi. mẹ́ta ló wà lákàtà yín mélòó ni gbogbo ọmọ tẹ́ ẹ ní. 5 children. ọmọ 5 ṣùgbọ́n àwọn méjì ń bẹ àwọn kan wọ́n bá yín tọ́jú wọn 3 ló wà lákàtà tiyín pẹ̀lú apá kan tí ẹ̀yin ará ilé abẹ́rẹ́ nǹkan ẹ ní mo tún dé lónìí n ò ní sáláì dé ṣe rí ọ̀rọ̀ àwa àkàndá ọ̀rọ̀ àwọn opó ọmọ òrukàn ó ká èmi lára lóòótọ́ èmi náà tẹ́ ń wò yìí kí ni mo ní kí ni mo já mọ́ kò sí ní tí mo ní àfọlọ́run ṣùgbọ́n tí n bá ti rí àwọn tó yẹ pé wọ́n ní ìpèníjà bóyá apá tàbí ẹsẹ̀ tàbí ojú tàbí etí ó máa ń ká mi lára torí èmi fi ń ṣùrù ara mi ní abẹ́ẹ̀gbọ́ ní tẹ́mi là kọjá gẹ́gẹ́ bí ẹlẹ́sẹ̀ kan èmi náà mọ̀ à ń bèèrè tàṣé obìnrin tó yẹ pé apá kan tàbí ẹsẹ̀ kan tàbí ìpèníjà ojú tàbí nǹkan kan ló ní tí ọmọ sì wà lákàtà ẹ̀ kò sì sọ́kọ kò sóbì ọ̀lọ́wọ́ abẹ́rẹ́ pé kọ́lọ̀ ń kó ṣàánú wa tọ́ ìyá ẹ ti wọ́n àkàndá báyìí kó tó di pé ẹ wà nípò àkàndá tẹ̀yìn wà yìí ojú wo lẹ fi ń wo àwọn àkàndá tẹ bá rí wọn tẹ́lẹ̀ bóyá àkàndá obìnrin tàbí ọkùnrin mo fẹ́ kẹ́ ẹ sọ̀tọ̀ ẹ máa wo bí báyìí. tí bá rí wọn àánú wọn máa ń ṣe mí ni o torí pé kò wo àwọn náà kan wà kọ́ndíṣàn yẹn nígbà tí èmi dẹ̀ dé bá mi so mo dẹ̀ gba kádàrá pé yes téèyàn bá ti kú ìrètí ti wà. gbogbo àsìkò tẹ́yìn ò tí ì di àkàndá tẹ́ ẹ̀ tí ì pàdánù ọwọ́ tẹ́ bá ráwọn àkàndá bóyá wọ́n ní ìpèníjà apá ẹsẹ̀ tàbí ojú àbí nǹkan kan àánú wọn máa ń ṣe yín. àánú wọn máa ń ṣe mí ni o torí pé kò wo àwọn náà bẹ́ẹ̀. torí pé kò wo àwọn náà kàn rí kó wà nípò tán wà. kó tó di pé ní ìpèníjà ọwọ́ ẹ ti bá àkàndá gbélé rí. mi ò bá àkàndá gbélé rí ṣùgbọ́n lébi tí mo wà báyìí àkàndá kan wà nílé wa lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ yìí. ìṣètẹ́ ẹ̀dàkàndá yìí dàkàndá mi tẹ̀síwá nísìnyí àkàndá kan wà nílé tẹ́yìn náà ń gbé nísìnyí. gbogbo àsìkò tí ẹ ti di àkàndá tọwọ́ sí wà tí gbogbo ẹ sì tó sì dáa gẹ́gẹ́ bí àwòrán tó wà níbí. ǹjẹ́ àwọn àkàndá wọ̀nyẹn tẹ́ bá rí wọn ń gbòòrò ǹjẹ́ ẹ tiẹ̀ máa ń wò ó pé ẹni tó yẹ kó nawọ́ ọ̀rànwọ́ tàbí kó nawọ́ ìfẹ́ sí ni wọ́n láàrin àwùjọ. tí n bá rí wọn mo máa ń pèsè kọ̀ǹdíṣàn wọn mo dẹ̀ máa ń fún wọn ní nǹkan. mo máa ń fún wọn mo máa ń. ilé tó túbọ̀ sí pé máa ń nawọ́ sí wọn. máa ń nawọ́ sí wọn màá ní kó gbà máa fún wọn ní nǹkan. tọ́ ó níbi tí mò ń lọ tí mo fi ń béèrè àwọn ìbéèrè tí mò ń béèrè yìí lórílẹ̀-èdè tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ nísìnyí láti nǹkan bí ọdún 2020 tẹ́tí ní ìpèníjà ọwọ́
tẹni ọwọ́ yìí pé kò sí bẹ̀ mọ́ 2023 òun ni ọwọ́ yóò sí mọ́ tẹ pàdánù ọwọ́ yìí káwọn sọ pé 2023 yẹn ti ń lọ bí ọdún mẹ́ta báyìí sásìkò tá a wà yìí láti pàtẹ́ ti wá ní ìpèníjà ọwọ́ tẹni tẹ bá wo sàkún ìlú tá à ń gbé yìí yẹn ní society wa ní àárín àwùjọ tí àwọn àkàndá ń gbé báwo lẹ ṣe rí ìbáṣepọ̀ àwọn abarapá tí ń bẹ láwùjọ tó ń pé lọ́wọ́ tó ń pé lẹ́sẹ̀ tó ń pé lójú tí gbogbo ẹ̀ tó pé àti àwọn àkàndá tá a ní ìpèníjà bóyá apá tàbí ẹsẹ̀ tàbí ojú ìbáṣepọ̀ wọn lẹ́nu wò nígbà tẹ́ ń wo sàkún pé wà láàrin wa àti bó lẹ́sẹ̀ rò pé ojú wo lẹ́nu pé wọ́n fi ń wò wá fẹ́kẹ́ yẹn náà fáwọn ará ní. nígbà tí ìpèníjà owó ti ṣẹlẹ̀ sí mi ò rí ẹ̀wọ̀n mi ò lé wọn sàn torí. yín tí mò ń bí yín kọ́nù ojú wo lẹ fi wá wò ó látara nǹkan tẹ̀yìn ńlá kọjá. nǹkan tí mo ń là kọjá ni pé àwọn tó bá jẹ́rú báyìí àwọn ẹlòmíì òun gba tiwọn so wọn ò fẹ́ rí wọn máa fojú wò wọn ẹlòmíì gá máa tọ́ níjà kó lè fi nǹkan kọ̀ǹdíṣàn yẹn sọ̀rọ̀ sí so kò dẹ̀ wú ẹni ìwọ tó sọ̀rọ̀ sẹ́ni yẹn ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí ìwọ náà lọ́la so kò dẹ̀ dá kẹ́yìn máa fi èbú ara búyàn. abẹ́ ìbọn ìjára lé ìdí tí mo fi béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ni pẹ́sẹ́ mà pé wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni bá wọ bàtà ní mabi tó ti ń ta òun lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí eléyìí bó ti máa wí pé he who wears the shoe knows where it pinches ẹni bá wọ bàtà láì wọ bàtà báyìí ò lè mọ èmi tí mo wọ bàtà èmi ló sọ pé bàtà máa ń ta mí lẹ́sẹ̀ ò sì lè mọ bí ṣe ń ta mí ṣùgbọ́n látàrí pé máa bìnrin ìyẹn ìyá yìí pé òun náà pé wọ́n ti di àkàndá báyìí wọ́n ti pàdánù ọwọ́ kò dé kí n béèrè lọ́wọ́ pé àwùjọ tá a wà o bóyá tẹ́lẹ̀ kó tó di pé wọ́n pàdánù ọwọ́ ó ní bákan tá a ṣe ń wo àwọn àkàndá ṣùgbọ́n ní ìsìn táwọn náà tá ti wá wà lára àkàndá àbí mo ní ó jẹ́ kí n béèrè lọ́wọ́ pé ní àárín àwùjọ yìí o bóun làwùjọ ṣe gbà tàwọn àkàndá sí látara táwọn ńlá kọjá gẹ́gẹ́ bí ìrírí wọn wọ́n sì ti sọ wọ́n ní àwọn rí i pé ó kù díẹ̀ káàtó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú bá ṣe ń fi ọwọ́ ẹ̀rẹ̀ mọ́rọ̀ àkàndá èmi àti ẹ̀rọ ṣe kí ni wọ́n ní wọ́n máa tọ́ àwọn àkàndá níjà kán bá lè ṣe kí ni kán bá lè sọ̀rọ̀ kán bá lè jìrọ̀rọ̀ lára wọn pé àbẹ́ẹ̀rí kò dáa o gẹ́gẹ́ bí nǹkan sọ wọ́n ní kò dáa torí pé èmi là mọ̀ yárábì ọlọ́run ọba òkè nìkan ló mọ ọ̀la. tọ́ ìyá wa ẹran mi létí orúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni Olúwaṣeun Akínrúlé. Olúwaṣeun Akínrúlé àbí Akínrúlé. Rúlé Akínrúlé ẹ̀yin Olúwaṣeun Akínrúlé ọmọ bíbí ìlú wo ni. ọmọ bíbí ìlú Ọ̀ṣun. ọmọ Ọ̀ṣun state ní ìlú wo ni. ìlú mi jẹ́ Ìgbàjọ. ọmọ Ìgbàjọ nílùú Ọ̀ṣun state. tó ṣùgbọ́n ìlú Oǹdó lẹ́wà. ìlú Oǹdó ni mo fi ṣe bùgbé. ìlú Oǹdó lẹ fi ṣe bùgbé ọmọ Oǹdó lọkọ yín kó tó já láìsí. tó arábìnrin Olúwaṣeun Akínrúlé tó láti gbà tẹ́tí wá ní ìpèníjà ọwọ́ yìí bó lẹ ṣe ń ṣe iṣẹ́ wo lẹ ń ṣe ọgbọ́n wo lẹ ń dá sí bó lẹ ṣe ń tọ́ àwọn ọmọ mẹ́ta tó wà lákàtà yín. mo sáà ń bí mo ṣe ń tọ́ wọn Ọlọ́run bá mi tọ́ wọn èmi kọ́ ni mo ń tọ́ wọn. Ọlọ́run ló bá yín gbẹ́rù náà. yes torí gbà tí ọwọ́ ti lọ wọ́n kọ́ fẹ́ para mi. wọ́n ní ẹni sùúrù nígbà tọ́wọ́ ìtọ́jú ẹni pé ọwọ́ ẹ̀ pé ó dé tó gé tí ò sọ́wọ́ mọ́ ẹlẹ́fẹ́ ṣe kí ni. mo ní mo fẹ́ para mi. ẹ fẹ́ para yín látàrí pé ìrẹ̀wẹ̀sì lápá tẹlẹ fi ṣẹ́ mọ́ ẹ wá wò pé kò sọ́nà àbáyọ mí pé kẹ́ ẹ para yín ló kù tọ̀ Ọlọ́run ṣe tẹ́ ẹ para yín ta ló wá wàásù fún yín tẹ́ ẹ fi para yín. ìgbà tó wá yá àwọn èèyàn wá wàásù fún mi pé ṣe bí èèyàn nìyá alágbájá báyìí ọmọ ẹ̀ dẹ̀ sóríire gbogbo àgbáyé gbọ́ wá ní òkè bí ìyá yẹn báwọn ọmọ ẹ̀ ṣe sóríire káwọn ọmọ mi náà sóríire. mi ni pé àwọn kan wá tọ́ka ẹnìkan sí yín láàrin ìlú pé ìyá yìí o kò lẹ́sẹ̀ méjèèjì àwọn ọmọ ilé ẹ̀sẹ̀ kí ni wọ́n padà sóríire gbogbo ọmọ ẹ̀ pátápátá wọ́n yanjú ṣèbẹ́ èèyàn ni pé kí ló wá dé tẹ̀ ìfẹ́ para yín látàrí pé ẹ pàdánù ọwọ́ ilẹ̀ náà wá fi nípinnu pé níṣojú ẹ̀mí tẹ̀yìn náà o ọmọ yín ò padà ṣe kí ni wọ́n á sóríire ẹ wá ṣe kí ni ẹ wá tiraka láti gbà náà iṣẹ́ wo lẹ wá ń ṣe. so mo ń ṣe business. irú business wo lẹ ṣe náà. màá lọ sí oko màá rajà màá wá tà á. pẹ̀lú ọwọ́ kan yìí náà. yes mo dẹ̀ fi ń ṣiṣẹ́ báyẹn náà. ẹ ń gbé apá kan yìí náà ẹ lọ oko. màá lọ oko. ẹ lọ rajà lọ́nà oko. màá lọ rajà màá tà á màá wálé
àwọn mi á jẹun á lọ sí school. àwọn oníbàyí ń gbé ẹrù yín. àwọn dírẹ́fà mọ́tò onímọ́tò wọ́n bá mi kó sínú mọ́tò wọ́n ti mọ̀ pé wọn ò bí mi bẹ́ẹ̀ pórédé ṣẹlẹ̀ sí mi lójijì ni wọ́n bá mi kó wá ní kí n mọ̀ wọ́rí pé màá máa jèrè ìwà mi wọ́n bá mi kó wọ́n bá mi gbé débi tí mo ti máa tà máa tà so títí bẹ́ẹ̀. ní ẹ tí ń túmọ̀ sí pé ńgbẹ́ bá ti lọ ọ̀nà oko tẹ́sí lọ́ọ́ rajà látàrí ìwọ̀nba owó tó bá wà lọ́wọ́ yín ẹ kó wá gbòòrò ẹ tà á níbẹ̀ làwọn ọmọ yín ti ń jẹ níbẹ̀ náà ti ń lọ léèwé owó lé bó lè ṣe tani bá yín sanwó lé bó lè ṣe ṣe àbí ilé tọkọ yín kọ́ kalẹ̀ lẹ́ ń gbé. ilé tọkọ mi kọ́ mo ti kúrò ńbẹ̀ ìgbà tó fi àwọn fámìlì yẹn tán ti gbógun kò sẹ́ni tí ò rí kọ̀ǹtísàn mi gbà yẹn tán gbógun tán ní kí n kúrò nílé ọkọ mi lò 30 years ìmìlẹ́pẹ̀ wọ́n ti filé yẹn rẹ́ǹtì ṣùgbọ́n mo wá sọ fọ́nà pé wẹ́ẹ́ tó bá ṣe pé wọ́n ló dá mi àwọn ọmọ yìí wọ́n ní jẹ́ ìyàsẹ̀ wá kúrò ní ẹ̀ mo lọ gbalé. mo fẹ́ kẹ́ bá mi yẹ̀rẹ̀ náà nǹkan kan ẹ má bínú ọkọ yín ló kọ́lé. ilé ìyá ẹ̀ ni. ilé ìyá ká sọ pé wọ́n fi lé jogún níbẹ̀ ni ẹ̀yin àtọkọ ń gbé kó tó di pọkọ ṣaláìsí. ibẹ̀ náà la sí sí. ibẹ̀ náà lẹ sin ọkọ sí. lẹ́yìn ìgbà tí wọ́n ti wá sin ọkọ tẹ́ ti wá ṣe gbogbo nǹkan tẹ́sí tọkọ ti lọ tán àwọn ẹbí ọkọ wa ní pé kẹ́sẹ̀ kí ni kẹ́ kó kúrò nílé àtẹ̀yìn àtọmọ kí ló dé ọkọ yóò fẹ́ yín ní ṣùlọ́kà ni. ẹgbà tó fẹ́ ọkọ mi àti fẹ́ márèjì ló fẹ́ ṣe fún mi so kóòtù yẹn wà ní wọ́dúrópù lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe ń sọ ẹ̀ òkà tá a lọ ṣe ní ọ̀dọ̀ àwọn olóòka gangan ní ọ̀dọ̀ àwọn àgbẹ̀dẹ láti sòkà yẹn sòkà yẹn ní 120,000. tẹ́lẹ̀ fi ṣe ìyàwó ńgbà náà ṣe ìyàwó kóòtù yẹn wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ ẹ̀ ìgbà yẹn nìṣòro yẹn wọlé nítorí ilẹ̀ wọ́n ní ilẹ̀ torí ọkọ mi àti ìyá ẹ̀ ra ilẹ̀ kan papọ̀ ilẹ̀ yẹn náà ṣàpàlẹ́ lórí títí ọkọ yẹn ṣàfijọ́ lọ nípè. lẹ́yìn ìgbà tọkọ wa kú tán látàrí bí gbogbo ẹ̀ ṣe rí ọ̀nà àwọn ẹbí ọkọ wa fi gbógun tì í pé kẹ́ ẹ padà kúrò nílé tí yẹ pé ẹ̀yìn àtọkọ jọ ń gbé tó jẹ́ ilé ìyá ọkọ láti ìgbà náà lẹ ti wá ṣe kí ni ẹ ti wá di mẹ̀háyà ìwá rẹ̀ǹtì ilé ká ní báyìí sanwó ilé tẹ̀ rẹ̀ǹtì sẹ́wọ̀n ẹbí ọkọ ní san. kò mí o ẹkọ yẹn gan ti sọ nígbà tó fẹ́ dákẹ́ ó ní èmi àti wọn a gbọ́dọ̀ ṣe àṣepapọ̀ ọmọ òun kò gbọ́dọ̀ lọ sọ́dọ̀ wọn èmi ò dẹ̀ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ wọn ṣùgbọ́n òun á gbẹ̀san wípé ikú tó ń kú yìí òun á gba ẹ̀san tó mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mùsùlùmí mo ń sọ fún wọn lójoojúmọ́ ìyà ò gbọ́dọ̀ jẹ mí kò gbọ́dọ̀ jà àwọn ọmọ yẹn pé àdàbí tí n bá ti ní àlè tí ẹlòmíì gun àyà mi ọ̀rọ̀ tí n bá ti sòmí lọ ní àṣẹ. ẹ ti ẹ̀dálẹ̀ ń bi tẹ́ ẹ̀ dédò ibi tẹ́ ẹ̀ dé o ẹ̀yin nítorí gbìyànjú àti jẹ́ káwọn ará lé gbọ́ wọ́n sì mọ̀ dájú ni pé ẹ̀yin lẹ́yìn ìgbà tí ọkọ yín tó papòdà tán àwọn ẹbí ọkọ wọn lé yín síbáṣìbò kúrò nílé tó yẹ pé ó jẹ́ ilé ta lè sọ pé ọkọ yín ló ní nítorí nǹkan ìyá ẹni nǹkan ẹni náà ni wọ́n wá lé ẹ̀yin àtàwọn ọmọ márààrún wọ́n lé yín jáde kúrò nílé pé kẹ́ ẹ wá bí gbà àtìgbà náà lẹ́yìn tí wá sí kí ẹ ti wá dẹni tó ń rẹ̀ǹtì ilé káàkiri ẹ̀yin àtàwọn ọmọ ẹ̀yin ara ilé ṣẹ̀ ń gbọ́ ara ìyá tí ń jẹ́ àwọn àkàndánù ni o abẹ́ ń gbọ́ kọ́lọ́n kó ṣàánú àkàndá kọ́lọ́n kó ràn àkàndá lọ́wọ́ ojú àkàndá ń rí yéye bẹ́ẹ̀ ni àkàndá ò lẹ́ni ṣùgbọ́n alọ́lọ́hùn àbẹ́gbọ́ ẹ̀yin ẹbí tẹ̀sí máa ń ṣerú ẹ̀ ẹ̀yin ará àwùjọ tẹ́ máa ń ṣerú ẹ̀ ẹ̀yin náà ẹ̀yin bó ṣeré ó padà bá ń bẹ̀ kò sí tí ò lẹ́sàn kò sí ṣẹ́ni gbogbo ìwà tá a bá hù lókè èpẹ̀ àfi ń pamọ́ ni àṣegbé òsì àfi ń pamọ́ ni gba pẹ́pẹ́pẹ́pẹ́ láyé bí má pẹ́ á padà kẹsàn-án ìwà wa abẹ́gbọ́ jẹ́ kí kálukú kó máa ṣe kíni kó máa ṣe bó ṣe wù ú ṣùgbọ́n èmi ìbá rọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bí tẹ́ ń hùwà ìkà pàápàá jẹ́ pé ẹ̀ ń hùwà ibi ẹ̀ ń hùwà ìkà sọ́mọ òrukàn sáwọn opó àtàwọn àkàndá pé ẹ̀ bá patinú yín dá o ẹ̀ bá pìwàdà nítorí pé ẹ̀san máa padà kéé àtúbọ̀tán ń bẹ fún gbogbo tẹ́ ẹ bá ń ṣe ẹ bá patinú yín dàkẹ́ yíwà padà obìnrin tẹ́ ń wò yìí olúwa ṣe wa kírúlé ó pọ́ ni o ó tún dákàndá sẹ́ni pé tiẹ̀ di méjì àbẹ́gbọ́ kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó gbà wá lọ́wọ́ bìlísì tọ̀ ya olúwa ṣe wa kírúlé inú ilé tẹ̀ ń gbé èlò lẹ̀ ń san lọ́dún. owó tí wọ́n san lọ́dún wọ́n san báyà tó pé 1.5 lọ́dún 18,000. 18,000 yàrá kan lẹ̀ ń gbé ẹ̀yin àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta bó ló ṣe rọrùn àti máa gbé yàrá kan. a sàn gbé yàrá kan yẹn á mánéjì. ẹ sáà mánéjì yàrá kan ẹ̀ ń san 18,000 naira owó yàrá kan
lẹ́yìn tó yẹ kó máa gbé woman palọ̀ kí àyè bá lè gbà yí ẹ̀yìn àtọmọ mẹ́ta ọmọ méjì tẹ́ ni ó ń gbé lọ́dọ̀ wọn míì táwọn náà bá dé tán bá wá kí yín yàrá kan náà lẹ́jọ́ ń lò papọ̀. àṣà àmàlẹ́jì náà àmàlẹ́jì. eku ni ó ní báwọn ṣe máa lòún ṣe fi kíni tó fi ń bọ́jú kí lèèyàn fẹ́ ṣe Ọlọ́run kó ṣàánú wa. àwọn ọmọ yìí wọ́n lọ léèwé. àwọn ọmọ mi ń lọ skul. ilé ìwé wo náà ń lọ. ọmọ mi kan ń lọ sí Ondo Boys. Grammar secondary ni. secondary school. ọmọ mi kan ń lọ sí skul kan ká tó dé ní Pàkálà máa ń gbàgbọ́. ṣé ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni àbí ilé ìwé girama. ilé ìwé girama. ìkan lọ nursery school. ìkan wà nursery ìyẹn ló kéré jù. àwọn méjì ti ṣáájú tẹ́lẹ̀ wà lọ́dọ̀ èèyàn ńkọ́. àwọn méjì yẹn àwọn náà ń lọ léèwé. àwọn náà ń lọ léèwé. ṣùgbọ́n àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ ló bá yín mójútó wọn. mẹ́ta ló wà lákàtà tí yín tẹ̀ mójútó táwọn lọ léèwé tá sì ń jẹun lákàtà yín. Ọlọ́run bá yín gbọ́. Ọlọ́run ní fi yín lẹ̀. tọ́ arábìnrin Olúwaṣeun Akínrúnlé mo mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ń bẹ nínú yín bẹ́ẹ̀ ni tí ẹ fẹ́ sọ mo sì mọ̀ pé níwọ̀nba bí tọ́lọ́run bá fún wa lórí ọ̀fẹ́ àti ààyè láti sọ ẹ sọ nígbà tákòókò bá tó ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ pe àkíyèsí ẹ̀yin èèyàn eré ẹ̀yin ẹni eré ìlú tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá lórí ètò ara yìí wá sí. ṣe rí lápọ̀lọpọ̀ ìgbà Ọlọ́run máa ń kádàrá pé káwọn kan wà nípò ìjọba Ọlọ́run máa ń kádàrá káwọn kan wà ní ipò adarí Ọlọ́run máa ń kádàrá káwọn kan wà ní ipò ọ̀gá Ọlọ́run máa ń kádàrá kẹ́ni míì kó wà ní ipò ọlọ́rọ̀ ọlọ́lá oníbùrùjí olórí ẹlẹ́sìn bẹ́ẹ̀ ni bóyá ẹ̀sìn kìrìsìtẹ́nì àbí mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tẹ́ rí ipò tọ́lọ́run bá fi kálukú wá sí ẹlẹgẹ́ ni ó ní tọ́lọ́run fẹ́ mú jáde ńbẹ̀ ó ní nǹkan kan tọ́lọ́run fẹ́ mú jáde ńbẹ̀ má torí pé wà nípò kan lónìí kó wá torí bẹ́ẹ̀ kó wọ́n ṣe kíni kó máa hùwà kò kàn mí àbí tèmi ni tàbí èmi ni mo tó báyìí èmi ni mo dà báyìí kó wá máa ṣe kíni kó wá máa jẹ gàba lórí àwọn tó kù àti pàápàá ipò tó wà àdánwò ni Ọlọ́run fi ṣe fún ọ Ọlọ́run fẹ́ kó ràn àwọn kan lọ́wọ́ ó fẹ́ kó fa àwọn kan gòkè ó fẹ́ kó mí sí àwọn kan bẹ́ẹ̀ ni ó fẹ́ kó yọ àwọn kan kúrò ní ọ̀fìn láti jì sí abẹ́gbọ́ ó fẹ́ kó nawọ́ ọ̀fẹ́ ọwọ́ ìrànwọ́ sáwọn kan ó fẹ́ kó ṣàánú àwọn kan abẹ́gbọ́ ó máa ń ṣe mí láàánú lọ́pọ̀lọpọ̀ ìgbàgbà tẹ́ni míì tó lọ́rọ̀ tó lọ́lá tó ní bùrùjí bẹ́ẹ̀ ni tó lẹ́sìn lẹ́ẹ̀kan nígbà tó bá ń wà bámbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ọmọ ẹnìkan kan ẹni mi ń bẹ ládùúgbò kò ró jẹjẹ ẹni mi ń bẹ ládùúgbò kò rí lé sùn yàrá kan kò ní kò rówó tí ó fi gba yàrá èmi pàápàá sùn sí àwọn ṣọ́ọ̀bù káàkiri ẹ̀yìn abẹ́ bíríìjì káàkiri abẹ́ igi káàkiri kò sí tó ṣe wọ́n kì í ṣe pé alágànná ni wọ́n ṣùgbọ́n látàrí pé wọ́n ò rówó lé san àbí ọ̀pọ̀lọpọ̀ kò tiẹ̀ lóúnjẹ ẹ̀kan jẹ lójúmọ́ èmi ò ráṣọ wọ̀ ẹ̀kísà ní ń wọ̀ káàkiri bàtà èmi ìtì ẹ̀tì ó ti kọjá jíjẹ kan kúńbà ìwọ́n sì ń wò wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn míì fẹ́ pé ìyá tí ekele tó ti bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ọmọ wọn lé wọn dà sílé láti iléèwé wọn ní owó iléèwé san tàbí ìwọ́n sì wà ń bẹ̀ ó ní ànító àti àníṣẹ́kù kódà wàá jẹjẹ wàá tún ṣe kíni wàá tún lọ́dún oúnjẹ wàá lọ dá sáàtàn níjọ́ kejì aṣọ tó kó sínú yàrá nínú kọ́bọ̀dù èmi ó ti wọ̀ kẹ́yìn báyìí ti lọ bí ọdún 10-15 sẹ́yìn ó sì tì mọ́ bẹ̀ àwọn kan sì wà wọ́n rí ìwòrán wọn aṣọ wọ̀ adẹ́gbọ́ ìwọ́n tó yẹ pé olówó Ọlọ́run kẹ́ ọ àwọn ọmọ tálákà káàkiri wọn lówó léèwé san ó sì ń wò wọn kò dá sí wọn gbogbo yìí náà pátápátá ẹsìn nílé ìjọsìn tẹ́ ẹ lọ bẹ́ẹ̀ bá jẹ́ kìrìsìtẹ́nì ẹ jẹ́ mùsùlùmí kí ni Kristi wa kọ́ yín kí ni Muhammadu òjíṣẹ́ ńlá kí ló kọ́ yín kí ló ní kẹ́ máa fi gbogbo ọ̀rọ̀ àti búrúdù tẹ́ ní kí ló ní kẹ́ máa fi ṣe ìbò ní kẹ́ máa fi ran ọmọ nìkejì lọ́wọ́ ni Jésù Kristi Olúwa wa nígbà tó wà láyé ó nígbà tó ó ní òun sọ fún ó ló pòwe kan pé àwọn kan pé òun sọ fún wọn pé nígbà tí òun wà ní òwò wọn ò dáṣọ bo òun nígbà tí ebi ń pa wọn ò fún lóúnjẹ nígbà tó ń gbẹ́ngbẹ́ wọn ò fún un lómi wọn lọ pé àárí ọ wọn lọ sọ pé nígbà tẹ́ ẹ ti ṣe fún àwọn tẹ́ pé ẹjọ́ ń gbé papọ̀ òun lẹ̀ ṣe fún un ó sì wá sọ pé àwọn kan nígbà tó ebi ń pa òun wọ́n fún un lóúnjẹ nígbà tó wà ní òwò wọn dáṣọ bo òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn á bí pé báwo la ṣe gbogbo ilé fún ọ àárí ọ sọ pé bẹ́ẹ̀ bá ti ṣe fún àwọn tó wà sàkánì yín tó wà ládùúgbò yín tẹ́jọ́ ríra pé òun lẹ̀ ṣe fún
mo mọ̀ pé ẹ̀bọ̀ sọ pé kí ni gbogbo àsámọ̀ tí mò ń pa tọ́ gbogbo àsámọ̀ mi ni pé ẹ̀yin tẹ́ wà nípò gíga ipò ọlọ́rọ̀ ẹ̀yin olóṣèlú tẹ́ wà nípò apàṣẹ níjọba ẹ̀yin ọba kábíyèsí olórí ẹlẹ́sìn gbogbo ẹ̀já mójútó ohun tí ẹ ká mójútó ẹ jẹ́ ká máa nawọ́ ìfẹ́ ọwọ́ ìrànwọ́ sáwọn tó kù díẹ̀ káàtó láwùjọ kò dìgbà tán bá kẹ́gbẹ̀dáre tọ̀yìn wá tó di pé ẹ ṣàánú fún wọn ẹ máa ràn wọ́n lọ́wọ́ gbogbo tá a bá ṣe lábẹ́ ọ̀run ó lẹ́san bákan náà bá lè san báwọn orúkọ bá lè san báwọn opó bá lè san ọlọ́run tó lè san òun ni kẹ́ ẹ ṣe fún abẹ́ẹ̀gbọ́ àmọ̀pọ̀ kan bẹ́ ń gbòòrò àforesú níṣe ni wọ́n èmi ò gé lápá kò gé lẹ́sẹ̀ kò fọ́ lójú kò sí tó ṣe ṣùgbọ́n ń ṣagbe wọ́n pọ̀ jáǹtì rẹ̀ àwọn míì pàápàá wọn tiẹ̀ fi kí ni wọ́n fi orí wọ́n fi lẹ ojú èmi yóò kó nǹkan kọ́ra àìrò pé nǹkan ṣe ni kò sí ti ń ṣe ọ̀nà àtijọ́ àti mú iná ṣùgbọ́n àwọn àkàndá àwọn opó àwọn ọmọ òrukàn tẹ́ ẹ mọ̀ ládùúgbò yín ní sàkání yín àtàwọn tẹ́gbẹ́ à ń gbọ́ sórí ètò bẹ́ẹ̀ ni kì í sórí ètò nìkan o àwọn ètò tẹ́ bá mọ̀ pé lóòótọ́ pé àwọn èèyàn kan ń dó lóòótọ́ sí ẹ̀ náwó sí wọn ẹ̀ ràn wọ́n lọ́wọ́ àbẹ́ẹ̀gbọ́ ẹ jẹ́ máa fàsìkò dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo àwọn tó pé wọ́n ran àwọn tá à ń gbé wá sórí ètò yìí lọ́wọ́ wọ́n máa dúpẹ́ lọ́wọ́ yín Niger State àwọn tí ń ṣe ń bẹ̀ Katsina State ní Funtua Niger State àwọn tó náwó ẹ̀yìn alàgbà Ọládòyìn Adédọ̀yìn ẹ̀ṣẹ́ Àbújá Òṣogbo bẹ́ẹ̀ ni lọ́sùn State ní Ogun State gbogbo àwọn tẹ́tí náà wọn tá à ń gbá sórí ètò yìí lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ ọ́ lórí ẹ ṣeun tọ́ lẹ́ẹ̀kan sí mo tún fẹ́ kẹ́gbẹ̀dáre ni látàrí arábìnrin Olúwaṣeun Akínrúlé ẹ bá ń gbé káwọn ẹ bá ń nawọ́ ìsókè dáadáa káwọn ará lè rí abẹ́ẹ̀rí ó ti pàdánù ọwọ́ sì rèé òun la fi ń ṣiṣẹ́ ẹni lọ́wọ́ méjèèjì pàápàá ojú ẹ̀ rí kísà láyé tá a wà á sìn tí mo mú ẹ̀rí bó ṣe rí ámbẹ̀lì tàṣí ẹ̀ tẹ́ pé ọwọ́ kan ló ní ó jẹ́ opó ó ti tún pàdánù ọwọ́ kan àwọn mẹ́ta sì wà lákàtà ẹ̀ yóò sanwó ilé àwọn máa ń jẹ wọ́n lọ lé ìwé ẹ̀yìn ara lé tẹ́ ẹ̀ bá ní pé tèmi pọ̀ sọ pé mi sọ pé ká ẹ fún mi ní nǹkan èmi kọ́ mo sọ pé ká ẹ fún mi nǹkan o ṣùgbọ́n ọmọbìnrin yìí ni ká ẹ bá mi ṣàánú Ọlọ́run látara ẹ̀ tí n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yín ẹ̀rọ ìléwọ́ mi lẹ lè pè sí kẹ́ ẹ ran ètò ìlọ́wọ́ ètò ọ̀rọ̀ ayélujára torí àwa náà nílò ìrànlọ́wọ́ ṣùgbọ́n ilé ìka mi lára ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run tó dá yín sí tó sì fi ohun gbogbo tó dáa tó ṣe kíni tó fi rọ̀gbà yín ká ẹ bá mi ran ọmọbìnrin lọ́wọ́ Olúwaṣeun Akínrúlé ó ti pàdánù ọwọ́ òdìdí ọwọ́ opó sì ni àmọ́ ń bẹ lákàtà ẹ̀ tí wọ́n ń jẹun wọ́n sì fẹ́ lọ léèwé ó sì ní òun fẹ́ káwọn ọmọ kan so ire abẹ́ẹ̀gbọ́ ẹ bá mi ràn lọ́wọ́ pẹ̀lú ọwọ́ kan tó ní ó tún ṣàjàpá ká ó tún ṣàlájàpá á tún lọ ọ̀nà oko wọn bá tọ́wọ́ kọ́bọ̀ tó bá rí á tún lọ fi ra nǹkan wálé á tà káwọn ọmọ kan lè jẹ kan lè mu ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàánú Ọlọ́run látara ọmọbìnrin ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn rẹ̀ ìlú ẹ̀yin ẹni rẹ̀ ìlú ẹ̀yin èèyàn mo máa ń bẹ̀ yín ni mo ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ bá mi ran arábìnrin lọ́wọ́ Olúwaṣeun Akínrúlé látàrí ìpèníjà ọwọ́ tó ní ọwọ́ tá a fi ń ṣiṣẹ́ nígbà tí ò sí ń bẹ̀ ó sì tún jókòó tọ̀ ẹ̀yin ẹ̀rọ ẹ bá kọ́kọ́ bá pé ẹ̀rọ ìléwọ́ rẹ fóònù nọ́mbà ẹ bá ń kọ́. fóònù nọ́mbà mi ni 081 03 62 182 ẹ tún pè. ẹ̀rọ ìléwọ́ yín 081 03 62 61 82 ìyẹn fóònù nọ́mbà tá lè pè yín sí ṣé ẹ ní àpò àsùnwọ̀n ilé ìfowópamọ́ mo ní àpò báǹkì wo lẹ ń lò. mo ń lo Polaris Bank. Polaris Bank ṣé ẹ pé òǹkà tó wà ní ẹ̀yìn Polaris Bank yín ó yá pé. 30 45 07 40 42 bẹ́ẹ̀ tí ń pè yẹn ẹ dàbẹ̀ ni pé ẹ̀yin ó fẹ́ pàkàṣọ díẹ̀ ẹ jẹ́ ń pè fáwọn ará ilé ẹ̀yin ló kúkú ni kì í ṣe mi ẹ̀yin làwọn ọmọ ẹ bá náwó ẹ̀ sókè káwọn ọmọ Nàìjíríà rí ẹ̀yin arábìnrin Olúwaṣeun Akínrúlé òun mo ní kẹ́ bá mi ṣàánú fún kẹ́ bá mi ràn lọ́wọ́ lórí ètò ọ̀rọ̀ ayélujára lọ́sẹ̀ yẹn jọ Ọlọ́run mo fi bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ má dáa dábùkátà yìí ẹ má dáa ọmọbìnrin dábùkátà yìí ọmọ mẹ́ta níbẹ̀ lákàtà ẹ̀ táwọn jẹ tán máa mu wọ́n sì lọ léèwé yóò sì sanwó ilé ẹ jọ mo fọlọ́ ń bẹ̀ yẹn bá mi ràn lọ́wọ́
àpò àsùnwọ̀n ilé ìfowópamọ́ rèé o Polaris Bank 30 45 07 40 42 Polaris Bank mo tún pè lẹ́ẹ̀kan sí 30 45 07 40 42 30 45 07 40 42 Polaris Bank. Orúkọ wo ló máa gbé jáde? Orúkọ mi ni Adéní Olúwaṣeun Akínrúlé. Orúkọ tó máa gbé jáde ni Adéní Olúwaṣeun Akínrúlé. Adéní Olúwaṣeun Akínrúlé. Polaris Bank 30 45 07 40 42. Ẹ̀rọ ìléwọ́ tẹ́lẹ̀ pé Akínrúlé Olúwaṣeun sí rèé o 081 03 62 6182 081 03 62 6182. Tọ́ kó tó di pé ọmọbìnrin kó tó di pé ó ní ìpèníjà ọwọ́ ẹ̀rí ẹwà àwòrán ẹ̀rí pé obìnrin pé síbẹ̀ àbẹ́rẹ́ bójú ṣe ń dán gbinigbini kó tó di pé ìpèníjà wọlé tí apá fi gé àwòrán tó wà tọkọ ọjọ́ yàrá kó tó di pé ọkọ ṣaláìsí àwòrán wà tọkọ rẹ̀ kó tó di pé ọkọ ṣaláìsí mọ̀ pé ìjára lé ẹ̀wù abẹ́rẹ́ nǹkan tọ̀ Ọlọ́run ní mú wa àdánwò tí ó borí ayé wa Ọlọ́run ní jẹ́ kó dé bá wa o mo kí yín nínú ilé mo kí yín mo sì yìn yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ pé ẹ bá mi ran arábìnrin lọ́wọ́ Akínrúlé Olúwaṣeun tó ní ìpèníjà owó tó sì jẹ́ òpó ẹ ṣeun gbogbo ẹni tí àtijọ́ mú ètò tòní wá mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa lẹ́ẹ̀kan sí alága ọmọọba Adébáyọ̀ Adéwọlé mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò Olúṣọlá Àlíù mo dúpẹ́ lọ́wọ́ Wálé Èdú tó ń jẹ́ ẹ̀dítọ̀ wa mo dúpẹ́ lọ́wọ́ Ọláwànlé Akin pẹ̀lú èèyàn dáadáa mo dúpẹ́ o ṣeun lágbára òní di àkàndá ọ̀sán gan fún bá dẹ́dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ o àwọn tí mi lẹ́nu lóró gbogbo ẹnjìníà sùn lé mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun lágbára Ọlọ́run lọ́jọ́ mẹ́jọ ẹ jẹ́ ká pàdé ìrírí àkàndá kan ń bọ̀ ó lágbára ọmọ ọdún mẹ́rìnlélógún ọkùnrin tí ò tí ì níyàwó nǹkan kì í síbẹ̀ ẹ bá gbọ́ ẹ̀yin náà ẹ máa tó ṣẹlẹ̀ bí iṣu ṣe kú bọ́ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ ń jọ mẹ́jọ ó ń bọ̀ lórí afẹ́fẹ́ ìrírí àkàndá ó fa kíkì ẹ ṣe kíni ẹ pàdé mi lórí ètò Ara Yín Ni Wá ní ọjọ́ mẹ́jọ lórí ìkànnì Kaftan TV Yorùbá tí ń ṣe àfojúsùn ayé tí ó ṣe kíni tó rẹwà gbogbo àkàndá nílé mo kí yín o ẹkú fọmọnìyàn ṣe yóò dáa fún wa tábàsì ìdákàndá kankan nílé tó yẹ pé wọ́n gbé pamọ́ ẹgbẹ́ bóde ẹjẹ́ àmọ́ tí ń ṣe wọ́n tábà ti bàbẹ́ aṣọ kò sẹ́ni tó ń tí ó mọ̀ tí ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ṣe kíni kákẹ́gbẹ̀dárì kọ́lọ̀ kó lè ràn wá lọ́wọ́ káwọn yẹn kó lè ràn wá lọ́wọ́ tó wà lọ́lọ́dẹ ọjọ́ mẹ́jọ láṣẹ Ẹlẹ́dùmarè Samuel Ìbùkún Ọláṣùwọ̀n lórúkọ tèmi ń jẹ́ o òkú tó wà yín rèé o ẹ máa pè mí sórí ẹ̀wọ̀n ìrànlẹ́wọ́ tẹ́ni tó ń kọjá lórí mọ́ọ̀mọ́wòrán yín 070 622 00823 070 622 00823 bẹ́ẹ̀ ni Ara Yín Ni Wá lè tètè Ara Yín Ni Wá ọjọ́ mẹ́jọ àwọn ìpàdé ayọ̀ ṣùgbọ́n bí mo ti máa ń gbogbo ìgbà ẹja máa gba lẹ́sìn lọ́dọ̀ ikú o ó dàbọ̀. Ara Yín Ni Wá ètò pàtàkì tí a fi ń ṣe ìgbélárugẹ àwọn àkàndá láàrin àwùjọ ètò tí a gbé kalẹ̀ láti máa pe àkíyèsí ìjọba lẹ́lẹ́kànjẹ̀ka àti àwọn ará ìlú sí ojúṣe wọn sí àwọn àkàndá ó yẹ kí a máa fi ìfẹ́ hàn sí ìtọ́jú àti láti máa ran àwọn àkàndá lọ́wọ́ láwùjọ wa kí a má sì ṣe dẹyẹ sí wọn kí àwọn náà bá lè gbé ìgbé ayé ìrọ̀rùn àti láti mọ̀ pé ara kan náà ni wá lábala lètò níbẹ̀ lẹ́ ó ti máa gbọ́ ìrírí àwọn àkàndá ọ̀rọ̀ ọgbọ́n àti abala gbígba àlejò gbogbo ọjọ́ Sátidé láti agogo 6 sí aago 7 àṣálẹ́ ní ètò yìí yóò máa wá sójú ẹ̀rọ ìwòran yín ní ìkànnì Kaftan TV Yorùbá láti ẹnu àwọn atọ́kùn ètò náà. Fún ìpolówó ọjà àti ìmọ̀ràn pé ọ̀kan nínú àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ̀nyí. Ara Yín Ni Wá ara kan náà ni gbogbo wa. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.